ẹ fura ọmọ Yorùbá àtàtà ẹ lọ fura o. Wọ́n ní pánsá ò fura pánsá jáná, àjà ò fura àjájì, bónílé ọ̀bá fura olè oko. Ọ̀rọ̀ lọ́rọ̀ làwọn àgbà sì láàfin ṣàríkọ́gbọ́n. Ẹ fi ọ̀rọ̀ ti Benue kẹ́ ẹ fi ṣàríkọ́gbọ́n báyìí. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ dákun lórí ètò lónìí àwọn kínìdí tá a fi gbọ́dọ̀ fura, torí pé wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí ìlú Benue ó ti súnmọ́ ilẹ̀ Yorùbá báyìí, pàápàá nípínlẹ̀ Ògùn. Fídíò pẹ̀ lórí ètò tẹ́ ẹ máa rí wò àrídájú ìmúrasílẹ̀ àwọn Fúlàní láti kọlu ìlú ìpínlẹ̀ Ògùn. Ẹ gbọ́ ìlú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ni máa fi fídíò ẹ̀ hàn yín àti àwọn preparation àwọn ìmúrasílẹ̀ àwọn Fúlàní. Gbogbo ẹ̀ ni mo fẹ́ gbé wá fún yín lọ́kọ̀ọ̀kan kẹ́ ẹ lè mọ̀ wípé kò ṣeé dúró wò. Gbogbo ẹni bá ti wo fídíò yìí ẹ gbọ́dọ̀ fi ránṣẹ́ sẹ́nìkan. Kí nìdí? Torí wípé níbi tá ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó yẹ ká fi ṣe àríkọ́gbọ́n. Bó ṣe bẹ̀rẹ̀ ní Benue rèé. Fúlàní ó ń fi ẹran jẹko wọn. Àwọn ará Benue wá àwọn náà wá kótó pé bìrìkòtò wọn ò gbé òkè ẹni tá a bá lè mú Elédùà àlàáfàá lé lọ́wọ́. Màálùú wọn kú, ó di pé wọ́n ń ka skọ́ọ̀sì. Látàrí pé wọ́n ń ka síkọ́ọ̀sì báyìí, ẹ wo àrà tí Fúlàní lọ fún wọn dá odidi ìlú kan tí wọ́n sì jáde wípé lórí màálùú ẹyọ kan àwọn gbọ́dọ̀ pa èèyàn 150. Ẹ dákun èèyàn mélòó ló wà ní community tá à ń sọ̀rọ̀ èyí gan nígbà tí màálùú wọn tó ti gbẹ́mìí mì ti lé lọ́gbọ̀n. Ìgbà wọn ba oko àwọn ará bíi jẹ́ kò sẹ́ni ó sọ̀rọ̀. Wọ́n pariwo ìjọba orí tí wọ́n gbọ́ kò fún àgbẹ̀ kankan lówó. Àwọn màálùú tí wọ́n kú wọ́n ní kíjọba ó fún àwọn lówó, àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n paráàlú. Ìjọba ò tètè dáhùn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn nípa àfọ̀nẹ́fọ̀ṣù. Sọ̀rọ̀ wa ò tó fura. Àrà tó sẹ́gẹ̀ rárá lọ́dẹ́dá local government léyìí tẹ́ ẹ máa tẹ́ ẹ̀ ní pẹ́ lọ wò ó. Ẹlòmíì olóhun ti wò ó rí ara ọ̀tọ̀ lélẹ́yìí tó sì pa odidi màálùú bí 32. Èyí tí àwọn bàbá wa àwọn ará wa náà tí wọ́n bá wọn estimate ẹ̀ sí 1 million plus 100 million plus. Àwọn tó ní màálùú àwọn ò sọ pé àwọn kan 750 1 million kìíní kan bí wọ́n bá tẹ gbogbo ẹ̀ bá tẹ̀ jẹ́ 1 million sọ́wọ́ 100 million àtúnbà wọn bùkún. Ó ti dáa bẹ́ẹ̀. Ìran Yorùbá ní ṣe bẹ́ẹ̀ torí àlàáfíà náà ni. Àwọn ẹ má jẹ tàn yín, àwọn eléyìí ò ní gba àlàáfíà. Àyàfi kan kí làyàfi ọ̀hún? Ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí wọ́n bó ṣe ṣẹlẹ̀ gangan. Bẹ́ẹ̀ bá ti wá gbọ́ tán ẹ padà wá wo àwọn fídíò kan kí n tó wá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ti kọ́kọ́ gbé eléyìí ń padà wá yìí tó wá gbé fídíò ohun táwọn èèyàn ṣàkíyèsí bó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sílùú yìí tí ẹ bá tètè múra lẹ̀. Gbogbo ẹ̀yin baálẹ̀ ẹ̀yin ni lọ́balọ́ba tó wà ládùúgbò yìí, ẹ̀yin olóṣèlú, ẹ̀yin alágbára, ẹ pàápàá ẹ̀yin ọ̀dọ́ ìlú, ẹ má gọra yín. Bí bẹ́ẹ̀ kọ́ Fúlàní ò gbàgbọ́ wípé Ṣẹ̀gó àbí natural disaster kan wọn ò gbé èbó débẹ̀. Ẹ kọ́kọ́ gbọ́ nǹkan táwọn arákùnrin yìí sọ. Òun rèé, ẹ bá ń fohùn sí nínú ilé fún wọn. 32 big cows were affected and all the 32 cows died on the spot. I sense it is a natural occurrence, and we commiserate with the man that owned the cow, one Abdullahi Idris. It was so devastating. So we thank God that no life was lost. So we are here to sympathize with the people of this community, especially those that are directly concerned, that is the Fulanis. So they have also accepted that it as a fate from Almighty Allah. Tó ṣẹlẹ̀ yìí màálù tó wà ńbẹ̀ kékeré mẹ́rin náà ló wà ńbẹ̀. Gbogbo àwọn yòókù màálù tó bẹ̀rẹ̀ sí láti 750 sí 1 million sí 1 million 5 ni. Tó Kenya wá sí 1 million stands 32. Mo bẹ̀ ìjọba náà ni ò torí nǹkan yìí nǹkan gbogbo family mi ni. Mo ní àbúrò 8, mo sì lọ́mọ 4. Ẹ káàbọ̀ padà.
ṣé ẹ ti gbọ́ ìkan tí àwọn ènìyàn bá tó ń bá wọn kẹ́dùn sọ, ìran Yorùbá ní ṣe léyìí, bí nǹkan bá ti dé àwa máa rò ní àtúnrọ̀lá, ṣùgbọ́n àwọn tá à ń bá tayò kì í rò bẹ́ẹ̀. Bóyá lẹ mọ̀, ẹgbọ́n nǹkan tí baálẹ̀ sọ, baálẹ̀ bẹ̀ sọ pé kíní ó tó àbálẹ̀ àbí kábíyèsí ẹ má bínú sà, yóò wọ 100 million ní nǹkan tí àwọn Fúlàní yìí pàdánù ládùúgbò yìí. Ẹ má jẹ́ tẹ̀yìn wọn ẹ̀ṣẹ̀ máa jíyàn gbé lọ́dẹ́dá local government. Fúlàní ò ṣàìfẹ́ rẹ́jà kó wọn o. Gọ́pá baálẹ̀ sọ pé àwọn bá wọn bẹ̀bẹ̀, àwọn ń bẹ gómìnà. Nígbàrà gómìnà gbéra ó dọ̀hún, ó balẹ̀ sílùú wọn, sọ́dọ̀ wọn rán èèyàn lọ láti lọ bá Fúlàní kẹ́dùn. Good and fine. Àmọ́ ńgbà táwọn èèyàn ti ń pariwo pé Fúlàní ń jẹ oko àwọn níbẹ̀, ẹ dákun sà, ẹ má bínú àwa aboyún wa àti láti jà wá o. Kọmíṣánná mélòó ló lọ bẹ̀? Ọlọ́pàá mélòó ló lọ béèrè? Tí Yorùbá bá sọ pé ẹni bá yọ̀lẹ̀ dà ohun abẹ́nu a máa ṣọ́ wọn, a máa yọ wọn ṣe. Bẹ́ẹ̀ ni a sì ṣẹ̀ṣẹ̀ máa sọ, àwọn bàbá wa ti sọ nínú ẹ̀mí wípé àwọn alálẹ̀ ṣe tán àti bínú gbèjà ara wọn. Bẹ́yìn ìjọba tó yẹ kẹ́ ẹ gbèjà, tẹ́ ẹ bá kọ̀, tẹ́ ẹ bá dìde. Ẹ̀yin tẹ́ ẹ wà nípò agbára, tẹ́ ẹ bá ní kọ̀ọ̀kan yìí, àwọn ọmọ yóò kú sílùú òyìnbó, bẹ́ẹ̀ àṣìlẹ̀ yìí, bẹ́ẹ̀ ni òkúkú dáko oṣù, ẹ̀ sì dáko àgbàdo. Àwọn tó lẹ́ni tó dáko oṣù, tó dáko àgbàdo ń bẹ ńlẹ̀ tí wọ́n ṣe tán àti gbèjà àwọn èèyàn wọn. Nínú ẹ̀mí, bí Ṣẹ̀gun Olúkòso Àṣàràrú, ẹkùn Ọkọya tó bá jàjà ajàmá màlà, tó bá yàtọ̀ bá pa màálù, tí ọ̀pá Fúlàní, ṣé ó yẹ kó dúpẹ́ ni? Àmọ́ nínú ọ̀rọ̀ àwọn Fúlàní, ọ̀sán kọ́ pa wọ́n ju kọ́ pa màálù wọn. Àbẹ́yìn ò tí ì gbọ́rò yẹn wípé tó àwọn èèyàn yìí ń jáde pé àníṣe ní Benue, Enugu, Plateau, gbogbo ibi tí wọ́n ti ń pa màálù àwọn màálù ẹ̀yọkan ìyẹn fi 150 ní ó lọ sí. Ẹ dákun, màálù 32 ló kù yìí, èèyàn 150 times 32 kí ló máa fún ẹ̀yin ọ̀jọ̀gbọ́n? Ṣé gbogbo Ọdẹ́dá local government ṣé wọ́n ti run yín tán? Lóòótọ́ arákùnrin tó ń sọ̀rọ̀ yìí, arákùnrin tó ní màálù tó ń sọ̀rọ̀ yìí, ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí, right? Ó sọ Yorùbá dá lẹ́nu ẹ̀. Ẹ fi mọ̀ wípé eléyìí tí ń bá wa gbé kìí ṣe ní kìí ṣàlá, bẹ́ẹ̀ kìí ṣe jẹta. Torí kò ṣàdàlú èdè Yorùbá ẹ̀ pẹ̀lú èdè wọn, ó sọ smoothly. Bọ̀ yẹn ò pé kí nǹkan kó mi má tẹ̀yìn bọ̀ mí lẹ́nu. Bóun bá kọ̀ tí ọ̀bá jà, àwọn kan bẹ tí wọ́n jẹ́ agbèjà tí wọ́n ti ń wá ìran Yorùbá ni mo tí mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá tẹ́ wà lágbègbè yóò dì mú ni. Ẹ̀yin kábíyèsí tẹ́ wà ń bẹ̀, ẹ̀yin tẹ́ súnmọ́jọba, ṣùgbọ́n béèrè náà rí, bẹ́ẹ̀ bá kówó tẹ́ bá kó fárákùnrin yìí wípé kó má bàa jà, kó má bàa bínú, kó lè fi recover, ṣé yóò máa lọ bẹ́ẹ̀ láàrin ọmọ Yorùbá? Àwọn àgbẹ̀ tí wọ́n ti jẹ́ kó tí wọ́n èlò lẹ fún wọn. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ohun tí èmi fẹ́ kó yí àwọn èèyàn wa ni wípé kí wọ́n fúra o. Ojú báyìí lálákàn fi ń ṣọ orí. Kí wọ́n ṣe kí ni? Mo ní kẹ́ ẹ fúra o, ẹ má sọ àsùnpìyè. Ẹ̀rọ kọ́pítà, ẹ wò bí wọ́n ṣe ń fi ẹ̀rọ kọ́pítà tí wọ́n fi ń já irinṣẹ́ fún àwọn ara wọn. Bẹ́ẹ̀ bá ti kófìrí ẹ̀, ọ̀dà ẹ kọ́kọ́ wọlé yìí náà ń padà bọ̀. Wanda yake nuna yadda ake kaiwa 'yan ta'adda makamai a cikin dokar daji ta hanyar amfani da jirgi kirar helicopter, kamar da yadda kuke gani ga jirgin nan yana sauka yana sauke masu makamai. To Allah ya kyauta, Allah ka kawo mana zaman lafiya mai dorewa. Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ ti rí alokópítà àbí ẹnikópítà lólóyìnbó pé alokópítà làwa pè é. Ẹ gbọ́,
ó ń jáde ṣẹlẹ̀ fún àwọn ọkùnrin yìí nínú igbó. Oríṣiríṣi ọta àbọn, oríṣiríṣi irinṣẹ́ tó dáa, ta ló ẹlikópítà, níbo ni wọ́n ti rẹ́ǹtì ẹ̀, ta ló wà níbẹ̀. Nǹkan àkọ́kọ́ tí ẹ kíyèsí ní gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ńbẹ́ tí ẹ wà ládùúgbò yìí tí mo ṣe ní kẹ́ ẹ fura, kẹ́ ẹ lè tètè àláàtì àwọn ìjọba, ọlọ́pàá, sójà àtàwọn tó bá jẹ́ ẹ̀ṣọ́ aláàbò. Kẹ́yìn ìlú náà má wàá dúró kí gbogbo yan ta mọ́ra torí gbákígbá ta oro. Èmi ò sọ pé wọ́n lè ṣe o, but gẹ́gẹ́ bí ìrírí ayé, ohun tá a rí, tá a gbọ́, tá a witness, òun là ń sọ̀rọ̀. Bá a bá tiẹ̀ mọ nǹkan kan, aṣáàmọ́ ti gbé inú ẹ̀, agbọ́npa ti pìlàtú, bá a bá kúrú ṣáàṣù rí ni kárí ọmọ Yorùbá. Tẹ́ ẹ bá wá rí i pé àwọn Fúlàní yìí, àwọn ọmọ wọn àtìyàwó wọn tọ̀sán-tọ̀sán tòrútòrú, wọ́n ti ń kó jáde kúrò ládùúgbò ibi tí wọ́n bá wà, ẹ ti mọ̀ pé lálàá ti fẹ́ lù, àkùtùkù ti fẹ́ wò. Ẹni tí ó bá lè dúró lù kó tètè farasin. Kẹ́ ẹ sì jẹ́ kí ìjọba ó mọ̀, torí wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n la fi ṣọgbọ́n. Ọgbọ́n ọmọdé gbọ́n, àgbà gbọ́n báyìí ni wọ́n sì fi dálẹ̀ Ifẹ̀. Bẹ́ẹ̀ ni ọgbọ́n ọmọdé kò ní jẹ́ ká pe àgbàlagbà ní wèrè. Ẹ gbọ́, mò ń sọ eléyìí fún àǹfààní gbogbo fídíò tí mo gbé wá yìí, tí mo fi hàn yín ìran Yorùbá. Bá a ṣe ń jìjà, ẹ má jà á jìjà àjàkúyè, ẹ sì má jà á fún àsùnkún ìpara. Àgàgà Ọlọ́run ṣeun, màálù wọn kú. Ṣùgbọ́n ẹ má lose guard bí àṣọ ọ̀rẹ́ wa kan. Don't lose guard. Ẹ má tura lẹ̀ o, ẹ má sùn o. Gbogbo èyí tí gọ́ọ̀mẹ̀ntì ń lọ sọ yìí, táwọn ọba wa sọ yìí, wípé àmúwá Ọlọ́run ni, táwọn náà sọ pé àmúra Allah ni, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ó ṣeéṣe kájá arákùnrin yìí nìkan kọ́ ló ní màálù, gẹ́gẹ́ bó ṣe sọ. Tẹ́ni olú màálù bá wà nú àwọn ajìjàgbara wọn padà bọ̀. Àgàgà ìjọba tí wọ́n ń pariwo yìí, tíjọba bá sọ pé ẹ gba Síkúdúrú, ẹ gba 10 million, ẹ gba 5 million, ó ṣeéṣe kó fẹ́ yíwọ́. Ni mo fi àkókò yìí rọ gómìnà wa nípínlẹ̀ Ògùn, ọlọ́lá jùlọ Abíọ́dún, àti local government chairman tó wà ní Ọ̀dẹ́dá, gbogbo ẹ̀yin kábíyèsí ìpínlẹ̀ Ògùn pátápátá, ẹ má sọ pé ọ̀kàn yín, ó ti kàn yín báyìí. Àwọn alálẹ̀ tó sì ṣiṣẹ́ natural disaster tó ṣiṣẹ́ kò lè dáwọ́ ọṣẹ́ dúró, àyàfi táwọn náà bá dáwọ́ bí wọn tí wọ́n ń ṣe dúró. Arákùnrin tó ṣe tí kí ìṣẹ̀lẹ̀ bí ṣẹlẹ̀ sí yìí, ó ṣeéṣe kó má mọ̀ ń paṣẹ ibi kankan tẹ́nibọ̀dì ń ṣe. Yes, ṣùgbọ́n ìwé mímọ́ ti sọ pé bẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà, olódodo náà a máa kópa níbẹ̀. Ihun tó fà á nìyí tí mo fi ń pariwo pé ẹ fúra o, ayé má máa gbẹ́gẹ́ o, ẹ fúra o. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe wọlé, ẹ máa bá mi pín, ẹ máa bá mi tẹ̀ sójú ẹ̀. Orílẹ̀-èdè Yorùbá lọ́nà àbáyọ. Ẹ gbọ́ ariwo lọ́tún, ariwo lósì táwọn èèyàn wá pa wípé àwọn ń lọ o, àwọn ò ṣe mọ́ o, kankan o. Ṣùgbọ́n bí rálì ṣe ń lọ lọ́tún tó ń lọ lósì, ṣe ẹ darapọ̀. Ṣẹ́yìn náà jáde ní community yín, ẹni mélòó ló wà ní community tiẹ̀ tó ti mú jáde? Ọ̀gbọ́n mi, ẹni mélòó ló wà ní community yẹn léyìí tí wọ́n gangan papà lánàá tó ti fà jáde pé tó ó yá máa bọ̀, ẹjá pariwo orílẹ̀-èdè Yorùbá la fẹ́. Gbogbo ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, gbogbo yín pátápátá, ṣé ẹ ti ṣe lágbàlá yín, ẹ ti ṣe nínú ilé ìjọsìn yín, ẹ ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé orílẹ̀-èdè Yorùbá dandan ni, òun sì lọ́nà àbáyọ.
torí Fúlàní ò ní gbọ́ àwọn Yorùbá àtàwọn ẹ̀yà yòókù tí wọ́n fi kíní jẹ kó wọn ní ò ní gbà lọ́ba tán. Yorùbá nìkan kọ́ ni wọ́n pọ́n lójú. Ṣé Benue jẹ́ Yorùbá? Ṣé Plateau jẹ́ Yorùbá? Gbogbo ibi tí ọba ti sí ẹ̀sìn wọn tí ẹ̀yà wọn ò sì pọ̀ ńbẹ̀, ìwọ̀nba díẹ̀ nínú wọn tó bá wà ńbẹ̀ wọn á ọyá máa fi wọn ràn, ìwọ máa tako sí. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ìjọba máa bọ́ ìjọba tá a pè ìjọba jókòó àlàáfíà pẹ̀lú báńdíìtì tó gbébọn lọ́wọ́. Alórílẹ̀-èdè Yorùbá ọ̀nà Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́. Ó ti di a forgotten story. Ìròyìn tó ti kọjá lọ ní tá a lè rántí mọ́. Ẹ gbọ́ àwọn kan sì ń sọ pé dandan. Ẹ ṣáà ti gbọ́ nínú fídíò mi tí mo ṣe lánàá nínú àwọn àgbà wa bàbá Ọbásanjọ́. Bàbá ní ọtẹ́ àwọn lọ́rùn káwọn jẹ́ Nàìjíríà kò ran Yorùbá lọ. Ẹ má bá bàbá wí o. Mo ti sọ ọpẹ́ fún àwọn èèyàn tó ń kọ́mẹ̀ǹtì. Ẹ má bú wọn. Ipa tí wọ́n ti kó Nàìjíríà ó kò ní díẹ̀. Ju pé kẹ́nikẹ́ni máa wá bú wọn. Ju pé kí wọ́n wá sọ pé àwọn ń bọ̀ wá nù ran Yorùbá lọ. Wọ́n ti mọ̀ pé ó ṣeé ṣe o kẹ́yìn ọmọ Yorùbá sọ pé ṣòwò tiẹ̀ lọ́tọ̀. Títí ìgbà míì tá a tún pàdé, ẹ dákun ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi share ẹ gbọ́wọ́ iléeṣẹ́ Àbọ̀tẹ̀ ẹjọ́ wọ̀ gbùrù ayé lọ. Orílẹ̀-èdè Yorùbá òun là ń fẹ́ ní kíákíá. Títí ìgbà míì tá a tún pàdé, ẹ ṣé o. Ẹ má gbàgbé rálì lọ lọ́wọ́lọ́wọ́. Rálì ohunkóhun tẹ́ ẹ bá pè é, ìwọ náà nípa tiẹ̀ tó kù látàrí bó ṣe pe àwọn èèyàn bíi pé ká máa pe àwọn èèyàn sí ọ̀nà ìgbàlà náà rèé. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àní ṣe lásán, yóò tẹ̀ wá lọ́wọ́ láìpẹ́. Títí ìgbà míì tá a tún pàdé, ó dàbọ̀.